Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv Muswobi. Babajide Sanwolu torúkọ ẹ̀ tí àwọn kan ti yí padà tán sọ di Sanwó ikú. Mr. Governor, ó ṣeni láàánú wípé you are a disgrace, total disgrace to Yoruba race. Mr. Sanwolu, you are a total disgrace sí àwa ọmọ Yorùbá. Ó dojú ti ra ẹ, ó dojú ti family ẹ, ó dojú ti ẹbí ẹ, ó dojú ti àwọn tó jẹ́ tiẹ̀. Babajide Sanwolu. Àpò àsùnwọ̀n ẹ ó ti kún àkúnya. Tí ń dùndú tàbí bàtà èèyàn tó bá dẹ̀ tí ń dún ládùnjù, ó ṣetán tó fẹ́ ya ni. Babajide Sanwolu. Ìkọjá yìí ẹ lórí àwa ọmọ Yorùbá, ó fẹ́ sọra ẹ di ọba lórí àwa ọmọ Yorùbá, ó ti ń pọ̀ lápọ̀jù. Babajide Sanwolu. Ẹni bá fẹ́ kó pin, ẹni bá wù kó má pin, kò kan Omoluka. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo wa ló kàn. Bó ṣe kan ọmọdé ló kan àgbà, bó ṣe kan ọkùnrin ló kan obìnrin, bó ṣe kan nílé ló kan àlejò. As I'm talking to you, as you are watching this video, ó lè sọ fún mi pé ó ní ẹbí ẹyọ kan tó wà l'Ékòó láti ìlú tiẹ̀ tí ìwọ ti jáde from all the states in Yoruba land. Má sọ fún mi pé wọn ò rí èèyàn kan nínú ẹbí ẹ tó wà l'Ékòó. So ọ̀rọ̀ yìí ó jọ kan gbogbo wa ni, bó ṣe kan ojú ló kan imú tó kan ẹnu tó kan everywhere. Ẹ jẹ́ kí mi sọ fáàtì fún ẹ, Babajide Sanwolu. Ibi tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe àṣìṣe ẹ bọ̀ nígbà Messsage. Olórí ògbóyà wọ́n pa èèyàn, ó dìná òkúkú sọ pé ó mọ̀ sí. Báwo ni irú kan bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ ṣẹlẹ̀ ní àkàtà ẹ as the chief security officer of the state, chief executive officer of the state? Ó mọ ibi tí irú ẹ ti ṣẹ̀ wá. Babajide Sanwolu, ó mọ̀ sí gbogbo àwọn tí ẹ ṣekú pa. Babajide Sanwolu. Ó ń ṣe àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn á bínú sí ẹ, Babajide Sanwolu, tó o bá ṣe àtúnṣe. Babajide Sanwolu, ibi tó ti bẹ̀rẹ̀ àwọn mistake ẹni mo ń sọ fún ẹ, tó ń ṣe àṣìṣe. Ó ṣe àṣìṣe lákọ̀ọ́kọ́, ó wá ní àròjinlẹ̀ gbogbo. In fact, when I read your profile, I was so disappointed pé ó ka ìwé tó tó yìí, ó ní àwọn experience tó tó yìí, kí ló wá dé tó wá ṣubú nírú àkókò yìí? Babajide Sanwolu. Ìwọ ṣe àṣìṣe alákọ̀ọ́kọ́, ó lè ro àròjinlẹ̀, kó gbá revise, kó padà sẹ́yìn, kó retrace steps ẹ, bóyá wàá lè mọ ibi tó yẹ kó gbà. Ó ṣe, ó tún from pit to pit, from frying pan to fire ló wá ń fọ̀rọ̀ ẹ̀ ń ṣe. Ó wá ń ṣe àṣìṣe lórí àṣìṣe ẹ̀ wá ń lé kéńkà sí lójoojúmọ́. Babajide Sanwolu. Gbogbo Yorùbá jọ fi mọ̀ ṣọ̀kan pé wọ́n fẹ́ ṣe Àmọ̀tẹ́kùn. Mo fẹ́ lè sọ pé kò sí gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá tí ò sáyìn Àmọ̀tẹ́kùn, àfiwọ́ nìkan, Babajide Sanwolu. Lọ ní àròjinlẹ̀, ó ti ṣe àwọn tó nílẹ̀, ó ṣe àwọn tó láyé. Ẹ jẹ́ rí Mr. Governor. Ọlọ́run ló ń fìyàn sípò. Má jẹ́ kó understand pé kò sí ẹni tí Ọlọ́run bá fẹ́ yẹ̀yẹ́, ẹni tí Ọlọ́run bá fẹ́ tẹ́, kò ná Ọlọ́run lẹ́nìtì láti mú láti ibi tí ò expect kó wá sọ di nǹkan. Tó bá sọ di nǹkan, ó fẹ́ kó lè ráyè farabalẹ̀ tẹ́ dáadáa lójú ayé ni. Má fún ẹ example is in the Bible. Ṣé o fẹ́ sọ fún mi pé Ọlọ́run ò mọ̀ tẹ́lẹ̀ ìpè Sọ́ọ̀lù ipò máa da òun Ọlọ́run ni? Ọlọ́run mọ̀, but he shows Saul anyway. Ó ní ẹ fòróró yàn, wọ́n fòróró yàn, ó di ọba lórí Ísírẹ́lì. Kì í ṣe pé Ọlọ́run ò mọ̀ pé ibi tí ọ̀rọ̀ Sọ́ọ̀lù máa padà sí nìyí. It's in the Bible. Bíbélì sọ, ó ní kí wọ́n tó lóyún ẹ nínú ni mo ti mọ̀ ẹ́.
kan tí ó ṣẹ̀dá ẹ mo ti mọ̀ ẹ́, mo mọ ìgbà tí wàá wà láyé, mo mọ ìgbà tó ò ní sí láyé, mo mọ gbogbo ìrìn àjò ẹ. Ọlọ́run mọ̀ ọ́. So he knows much about Saul. Ó mọ bí Saul ṣe máa jẹ́, bó ṣe máa gbé ìgbé ayé ẹ̀, bó ṣe máa gbé ìgbésẹ̀ ẹ̀ títí tá a fi dọjọ́ ikú ẹ̀. Ọlọ́run mọ̀ ọ́. Ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run fẹ́ kó lè tẹ́, ó sọ di ọba lórí Ísírẹ́lì. At the end of the day, Saul ṣe àṣemáṣe sí Ọlọ́run, ó fulfill tó fẹ́ fulfill yẹn. Kí ló gbẹ̀yìn ẹ̀? Ẹ̀tẹ́ ni. As a matter of fact, tá bá follow ìtàn, ọmọlẹ́yìn ordinary ọmọ ogun lásán, ordinary ènìyàn yẹ́lẹ́yẹ̀lẹ́, èèyàn yẹpẹrẹ ló pa Saul. Sanwolu, the same steps ló ń take. But the difference between Saul and you ni wípé Saul ò ráyè padà sẹ́yìn kó retrace steps ẹ̀ kó tètè sá padà. Kó sọ fún Ọlọ́run pé Ọlọ́run kí ni mo ṣe? Dáríjì mí. Àwọn àṣìṣe mi sẹ́yìn, dáríjì mí. Kọ́ mi, tọ́ mi. Opportunity yẹn ìwọ ní báyìí, ṣùgbọ́n o kọ̀ o fẹ́ lò, o fẹ́ kí ìrìn àjò tiẹ̀ náà dàbí ti Saul. Má jẹ́ kó jọ ẹ́ lójú. Gọ́vnà tó dà kò sẹ̀yìn Ọlọ́run, Ọlọ́run ló ń fi ìyàn sípò. Babajide Sanwolu. Ọlọ́run ló ń fi ìyàn sípò. It is God. Kò sí ipò tó lè dìmú ní ayé yìí tí Ọlọ́run ò mọ̀ sí. Babajide Sanwolu. He makes you the governor of Lagos State. Àwọn tó mọ̀, tó ka ìwé jù ẹ́, àwọn tó merit governorship yẹn jù ẹ́, àwọn tó fi gbogbo nǹkan nà ẹ́ mọ́lẹ̀, wọ́n wà ń bẹ̀. Ọlọ́run ò píkì wọn. It is in the Bible. Nígbà táwọn ẹ̀gbọ́n David tó ń jáde lóríṣiríṣi, àwọn tó sígbọ́nlẹ̀ gbọ̀gbọ̀gbọ̀, tó giant, tó rẹwà lọ́kùnrin, tó dùn wò, Ọlọ́run ní máa wo ẹwà wọn, máa wo títóbi wọn, máa wo gíga wọn. I don't pick them. I have my favorite. Àwọn tó jù ẹ́ lọ dáadáa, tán mọ̀wé jù ẹ́, tán lówó jù ẹ́, tán ní gbogbo nǹkan jù ẹ́, wọ́n wà lẹ́lẹ́kọ̀ọ́. Ọlọ́run ní mi ò wò yín, ẹni tí mo fẹ́ lò ní torí pé kí dẹ̀ ni ó níbi tó ń lọ. Babajide Sanwolu, ó ti ṣe Ọlọ́run, ó dẹ̀ ti ṣe ènìyàn, ó ṣe àwọn irúnmọlẹ̀, ó ṣe àwọn tó láyé. Babajide Sanwolu. Jẹ́ kí wá sọ òótọ́ kan. Lẹ́yìn tó ó ṣe àṣemáṣe àkọ́kọ́ nígbà Messsage, ó ní àròjinlẹ̀ kó retrace yẹ. Ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní rebels against the Yorùbá. Ibi tó ti bẹ̀rẹ̀ sí ní dìde ogun tó dìde ọ̀tẹ̀ sí ìran Yorùbá nìyẹn. Ó mọ̀ Babajide Sanwolu ipe èyí tó pọ̀ jù nínú àwọn tó ń pè ní yahoo ọmọ Ìgbò àtọmọ Yorùbá ló ń ṣe. Kí ló bí ọ̀rọ̀ yahoo? Ṣé orílẹ̀-èdè lè jẹ́ orílẹ̀-èdè tó dáa kí inú òbí gan máa dùn pọ́mọ òun ṣe yahoo ni? Don't let me deceive you. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí gan nínú wọn dùn sí, wọ́n á sọ fọ́mọ pé lọ ṣe, ìwọ gan lọ ṣe, kò ṣáà tí mo wálé kébi má pa wá. Ìlú ni ò dáa. Tí ìlú bá dáa kò sí òbí tó fẹ́ rú ẹ. Nígbà tẹ́yìn fúnra yín bá fúnra yín la ojú yín sílẹ̀ tí gbogbo nǹkan bàjẹ́ ní ojú yín. Man must look for survival. Babajide Sanwolu. Ó di ọ̀tẹ̀. Ibi ọ̀rọ̀ Messsage ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní dìtẹ̀ mọ́ Yorùbá. Wọ́n pa Yorùbá, wọ́n bà ẹrù jẹ́, wọ́n bà nǹkan jẹ́. Are you not aware? Babajide Sanwolu. Wọ́n ní kán sign Àmọ̀tẹ́kùn into law. Ó kọ̀ ó sign yẹn, Babajide Sanwolu. A tún agitate ipe ó dáa kí Yorùbá lọ. Tí ìbá ṣe wípé ẹ jẹ́ elérò títí ni, Babajide, ẹ jẹ́ elérò títí tó bá jẹ́ pé ẹ ní èrò tó gbòòrò, tẹ́ ẹ ní ọkàn akin, tẹ́ ẹ ní ọkàn bíi ti, tẹ́ ẹ fẹ́ ṣe bí ènìyàn bíi ti Ọlọ́run. Àtẹ̀gbà pé ènìyàn ò lè ṣe bí Ọlọ́run láéláé, ṣùgbọ́n tẹ́ ẹ fẹ́ fi ọkàn yín bá Ọlọ́run rìnrìn àjò. Let me put it that way. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ìbá sàn, ìbá dáa tí Yorùbá bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Call yourself a nationalist. Call yourself a governor. You swore an oath to defend the constitution that is killing your people. And you are happy
You are still proud of that constitution. The constitution that is killing your people, that is depriving your own people, your own blood, your kinsmen, that is depriving them of the rightful place to Yekawa, that makes them third-class citizens in their own land. Babajide Sanwolu, you are not aware of this. Mosi. Ìyẹn lọ, an agitate aláfẹ́ gba Yorùbá nation. Ẹ tún dìde ogun against wa. Babajide Sanwolu. Babajide Sanwolu, as a rally, Logun State, a single person òkú o. Babajide Sanwolu. Akúrò lógun a ṣe rally Ọ̀yọ́ State nìbàdàn. Pẹ̀lú bí Ṣèyí Mákindé ṣe ya wèrè tó. Wọn ọlọ́pàá ò yìnbọn sẹ́yìn kan ṣoṣo nú wa o. Èèyàn kan ṣoṣo nú wa ò dẹ̀ yìnbọn sọ́lọ́pàá, a yìnbọn sáàmì. A ṣe rally wa peacefully l'Ọ̀yọ́ State. Akúrò l'Ọ̀yọ́ akọjá s'Òṣogbo. A ṣe rally l'Òṣogbo, èèyàn kan ṣoṣo òkú o. Abẹ́rẹ́ ò sọnù. Babajide Sanwolu. Akúrò l'Òṣogbo wọ́n wá sí Ondo State. A ṣe rally yẹn l'Ondo State. Abẹ́rẹ́ ò sọnù, ẹyẹ ò sọnù, èèyàn kan ṣoṣo òkú, ẹ̀mí kankan ò lọ. Babajide Sanwolu. Akúrò l'Ondo a lọ sí Èkìtì. Ẹyẹ ò sọnù ńbẹ̀, abẹ́rẹ́ ò sọnù, kò dẹ̀ sí ìjà kò síta, nobody fight. Babajide Sanwolu. Why tó jẹ́ ti Èkó lọ́dọ̀ ẹ ló wá yàtọ̀? Babajide Sanwolu. It shows you pé o ti dúró gẹ́gẹ́ bí ọlọ̀tẹ̀ sí ìran Yorùbá. And if you want to talk, wàá sọ wípé òun ṣiṣẹ́ fún àwọn aráàlú, wàá lóun jà fún àwọn aráàlú. Ṣé àwọn aráàlú tí wọ́n ò tiẹ̀ tẹ́tí sílẹ̀ sí tó ò gbọ́ ohun tí wọ́n ń sọ? A good leader must be able to have a listening ear. I am not teaching you because in every ramification ló jù mí lọ, and I admire you as a leader. There's nothing bad in that. You are a leader and I respect you. But let me tell you the fact. Ìwọ fúnra ẹ ti mú orúkọ ẹ o ti ń bàjẹ́ lọ. Babajide Sanwolu. You don't think about the future. Babajide Sanwolu. Ọ̀dọ̀ ẹnìkan ni wọ́n ti pààyàn ní gbogbo rally tá a ṣe. Wọ́n pààyàn, wọ́n yẹ̀yẹ́ àwọn èèyàn, wọ́n bà àwọn èèyàn jẹ́ yẹ́mọ̀yàmá, wọ́n arrest, wọ́n kó wọn sínú cell. Babajide Sanwolu. Yorùbá land. Mr. Governor, mo fi yín mo fi wé Sọ́ọ̀lù, but there is possibility kí ìrìn àjò yín kó wá yí padà kúrò ní ìrìn àjò Sọ́ọ̀lù kó padà sí ìrìn àjò David. Ìyẹn Dáfídì. Ó lè padà bẹ́ẹ̀. David náà ṣẹ̀ sí Ọlọ́run, but ó tètè gbọ́n, ó retrace step ẹ̀ ó padà, ó tètè bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ó bá Ọlọ́run sọ̀rọ̀, ó ṣe ìfẹ́ inú Ọlọ́run. Ó tu Ọlọ́run lójú. Babajide Sanwolu, you can do the same thing because it's not too late for you. Gbogbo ìpààyàn lọ́tún lósì tó ṣẹlẹ̀ ní South West. Káti àwọn àgbà pé kì í ṣe gbogbo South West ló jẹ́ governor lé lórí. You are a governor of Lagos State alone. Gbogbo àwọn attack tó ń ṣẹlẹ̀ within the vicinity of Lagos State. You are not aware, Mr. Governor Babajide Sanwolu. Gbọ́ sí. Gbogbo bọ́n ṣe ń kó àwọn strange people wọ Lagos State. Babajide Sanwolu, you keep mute because of your paymaster or because of Godfather. Or bóyá ìwọ fúnra ẹ ló dẹ̀ think nínú ara ẹ pé yes, I won't say a word. Or you are not aware of this, Mr. Governor. Repentant Boko Haram from the north tó kó aṣọ sójà sí lọ́rùn tó ń kó wọn wá síbí, àtàwọn tó ń tẹ̀ kó aṣọ sójà sí lọ́rùn tó ń lòdù sínú mọ́tò màálù tó ń kó sínú tírélà tó ń kó wá wọ Èkó. You are not aware, Mr. Governor. Kí ni step tó take, Babajide Sanwolu? Láti place àwọn security tó jẹ́ tiẹ̀ kó place wọn sí gbogbo entrance tó wọ Èkó. Any trailer tó bá ń lòdù àwọn no people bọ̀ wá sí Lagos State kẹ́ ẹ máa return wọn, kẹ́ ẹ máa dá wọn padà. Kí ni step tẹ́ take, Babajide Sanwolu? Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete.
Face TV. Woswobi.